Africa Content TV. Ọ̀rọ̀ yá tóbi tó bá báyẹn yìí máa fi yẹn tó gbogbo ìdílọ́bẹ̀ wà yìí ìyá tọ́lọ́tọ́lọ́ ọlọ́run aláàjẹ wa Khadijatul Kubra òun láti ìdílọ́bẹ̀ náà fún kò sí ohun tí ajá bí wá sí ilé ẹsẹ̀ fún mọ́ báyìí lẹ́yìn àdúrà máa ń bẹ́ẹ̀ lọ Amẹ́ríkà ní yíò ti tánu àdúrà ní ọmọ bí náà tẹ́sí ọlọ́wọ́ a sì jí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kẹ ẹrú rẹ tó mú lọ́dọ̀ wọ́n kẹ́kọ̀ọ́ kí àwọn tó lọ bá wọ́n lè tóbi rí ọlọ́run wọ́n lè àjẹkàn rí ọlọ́run gbogbo tó bí ẹ lọ́mọdé kan bàjẹ́ gbogbo tó bí ẹ lọ́mọdé kan bàjẹ́ gbogbo tó bí ẹ lọ́mọdé kan bàjẹ́ ọlọ́run inú tó bí ẹ ní ajá bí wáàzì gbẹ́sì yẹn ń bẹ láyé ọlọ́run ní sè é àlọ́ ń bá yóò tún wá sí mọ́ yìí náà ọlọ́run ọ̀lọ́bì kan ọba tó ní dọ́kì àmbẹ̀láyé ń dá ẹ̀mpáàsì ni ìbíjọ́ kan bẹ́ẹ̀lì rí ń dọ́ sí ni lílọ tí a lọ tí ọlọ́mú ya kó bẹ́ẹ̀ abẹ̀rẹ̀ ọlọ́run dákun májọ padà ẹ̀yìn bẹ́ẹ̀ bá padà sẹ́yìn ọlọ́mọdé dúró lójú kan májọ kí náà náà wọ́ọ̀kù tọ́lá àdó ní mání yẹ́ ti kúlìsì ọgbà rẹ̀ ló ti fàyà mú àmà ọbí òṣèṣe ìyá ló kú ọlọ́run òkú ìyá ló kú ọlọ́run òkú ọlọ́run bẹ pẹ̀lú ọbì kan ndí ọ̀yá ń bí ọlọ́run bá ní ṣe ọlọ́run mọ́jọ ọbẹ̀ yọ́lẹ̀ dépò yọ̀wọ̀ yọ́lẹ̀ ọlọ́run mọ́jọ ọbẹ̀ yọ́lẹ̀ dépò yọ̀fẹ̀ yọ́lẹ̀ yóò máa dá sí àbòrí ọlọ́run sọ́ọ̀rí ọlọ́run gbogbo tí wọ́n tó rọ́ lójijì wọ́n bẹ̀dà kí ẹnu wà bójú ẹ̀ báyìí wọ́n tún wọ́n yá ọ̀ wọ́n ti yá adẹ́nu àmì mufti bíà mú ikú mú ẹ̀rẹ́ tàlá bí ara mú ẹ̀rẹ́ tàlá bí ara mú ẹ̀rẹ́ tàlá bí ara ọlọ́run tó bí ọlọ́run bí ó kìkì náà ṣe tó bí ó tún pọ̀ sí bẹ́ẹ̀ lọ mọ́ wàá tẹ́ ló kìkì náà sẹ́ ọlọ́run pariwo ẹlòmíì kò ló ń jẹ nínú ariwo ẹlòmíì ò tó nǹkan ó kún ló ń jẹ rẹpẹtẹ má jẹ́ kí ó kìkì náà dúró pẹ̀lú arísìkí ní kò máa rìn pẹ̀lú arísìkí ní kò máa lọ pẹ̀lú arísìkí ní kò máa lọ ọba tó ti rẹ̀ máa kẹ́lẹ́ nì nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ máa kẹ́lẹ́ nì iná àwọn tó ti bẹ́ẹ̀ fi láti bàtí táyì dé tóbi kú òlò kìkí kú ni ó ti bẹ́ẹ̀ máa kẹ́lẹ́ nì iná àti ti bẹ́ẹ̀ fúnlọ ní àti wá sí àyíndé lòun náà ó ti bẹ́ẹ̀ fún un náà ọlọ́run o
èyí ó sẹ́mu èyí náà alámọ̀jọ tó lójú kan ọ̀rẹ́ àbí ẹyọ àyè sílẹ̀ ẹyọ àyè sílẹ̀ kò sí náà dáná kátà wèé ní pẹ́sibí wọ́n máa pe àwọn àbá wa ẹ máa wá sọ̀rọ̀ ọlọ́run ẹ fàyè sílẹ̀ ń bẹ́ẹ̀ bí ẹ bá di ẹlẹ́sìn tá a Muhammad àmà ìsìlámù mọ́ àti sọ́ọ́ darí náà wèé àrẹ́bí ló sọ bẹ́ẹ̀ àtàzọ́ gbogbo ẹni tí ń máa ń kọjú sí kíbílà wa. Sọ́lá sọ́lá tànà. Irun wa tá n kí yìí kí. Wà á kálá sẹ́bi wá stẹ́kì bálà kíbúlà tànà. Kéde kíbílà mi ní kọjú sí tiwa tá n kọjú sí mu náà lòun náà kọjú sí. Wà á kálá sẹ́bi àtànà. Bàbá pẹ̀lẹ́ sàrà tá a bá fún jẹ́. Bàbá pẹ̀lẹ́ àjọ jẹ́lé yá ni. Ìtumọ̀ rẹ̀ ní pé ń bá wa tẹ̀lé yá. Alábìíní. Ìmúlẹ̀dí làwọn símàtù láyé wọ́n símàtù nàbí wọ́n símàtù rasúlì. Ànábì ní mùsùlùmí gidi ni. Ànábì ní mùsùlùmí gidi nù. Lọ́jà pé láàrin wọn àtọ́lọ́run sí máa àdéhùn wà láàrin wọn. Láàrin wọn pẹ̀lú ọlọ́run àdéhùn kan bẹ́ẹ̀. Ìmọ̀ àṣẹ̀sìn rẹ̀ yìí sì sí. Ìmọ̀ àṣẹ̀sìn rẹ̀ sì ṣe. Wà láàrin òun àti tari láàrin gbọ̀dá Ànábì pé ẹ̀sìn tó gbé wá àwọn ní bíbí. Ẹ̀sìn tí Ànábì gbé wá ẹ̀sìn tó gbé wá ṣe é ní ṣe. Bí àdéhùn náà bá ti wá wà láàrin òun pẹ̀lú ọlọ́run. Láàrin òun pẹ̀lú Ànábì. Kò tó wá ṣàkápẹ́rẹ́ ẹlẹ́wọ̀n àgbàlẹ̀ rẹ̀ nínú ẹ̀sìn. Àbẹ̀ntí àgbẹ̀yọ̀ bá ti mú. Ìṣe oníjẹun ni mùsùlùmí ni. Ṣébí nǹkan ní jẹun ní ṣebí jẹ owó rẹ̀ ní mùsùlùmí ni. Òní ní ìṣẹ́ ti dorí àsìkòdò. Ọlọ́run ṣàánú wa. Níjọ́ tí ọ̀kan náà àwọn bàbá wa kú níwò. Níjọ́ tí ọ̀kan náà bàbá wa kú níwò. Àpẹ́ síbẹ̀. Àbá àti ìmọ̀ràn rẹ̀ náà. Àbá náà wá síbẹ̀. Àwọn kọ́mọ̀rì kàsí ni. Ìlọrin ni. Ìyá wa gba jùlọ ni mùsùlùmí ni. Mùsùlùmí lèmi náà. Ajẹ́ni tí jọ ń pè sójú ọ̀nà Ọlọ́run. Ẹni yìí ni wọ́n tó yẹ kí n fún. Sàlámù alékùm, sàlámù alékùm. Yóò ti máa kí àfọ̀ oníbíbíà. Yóò ti máa kí àfọ̀ oníbíbíà. Ó ti lé ẹgbẹ̀rún Ọlọ́run kún káńsé. Ànábì òwì báwùn. Ànábì òwì bẹ́ẹ̀. Àwọn èèyàn sọ pé ṣé ìwẹ̀ pọ̀ ní olókùn dáká ìfẹ́ láti máa bára wa jà. A máa ń fẹ́ ní kọ̀ọ̀kan lẹ́pẹ̀lú àyèmọ̀kan ni òtún ní pẹ̀lú ọ̀bọ̀jà. Òtún ní pẹ̀lú ọ̀bọ̀jà kò máa. Bẹ́ẹ̀ bá jáde mọ̀ fún àfilẹ̀ pẹ̀lú jáì rẹ̀. Bàbá jáde màkà ń filẹ̀ pẹ̀lú jáì rẹ̀ ni. Níbo ni Ànábì ti wí yìí wù? Àsìkò. Nǹkan bá lé mẹ́sẹ̀ já yọ kú. Kọ́dà ẹni tí èsè mùsùlùmí. Kọ́dà ẹni tí èsè mùsùlùmí. Àwọn èsì kò kírun. Kò kírun. Kírísítẹ́nì ni. Ó ní ìlànà tiẹ̀ tí ń lọ́nu. Ìlànà tiẹ̀ tí ń lọ́nu. Ọlọ́run ní ìkọ̀ fún ibẹ̀ má bá wọn ṣe. Ọlọ́run bá ní ìkọ̀ fún ibẹ̀ má bá wọn ṣe. Ìdè ìbí Ọlọ́run ọkọ̀. Ìbí Ọlọ́run bá yìí kọ̀. Láyé àkùnmúlọ wà nílẹ̀ dídá lámú yòókà tí ló kún fi díìní wa kára ju kún mi di àríkùn. À ń tàbàrù. Ọlọ́run bá ní ìkọ̀ fún yìí. Ọlọ́run bá ní ọkọ̀ fún yìí. Ní ọkọ̀ fún yìí. Ó ní ohun tí mo kọ̀. Ọlọ́run bá ní kọ̀ fún yìí. Láyé àkùnmúlọ wà nílẹ̀ dídá lámú yòókà tí ló kún fi díìní. Ọlọ́run lé àwọn tí wọ́n bá yín jà bí ẹ̀sìn yín. Ǹjẹ́ àwọn tí wọ́n bá yín jà bí ẹ̀sìn yìí? Wọ́n ò kógun jà yín bí ẹ̀sìn yín. Wọ́n ò kógun jà yín bí ẹ̀sìn yìí. Wọ́n ò bí ẹ má sẹ́sìn yìí. Ìlú dà yín bọ̀. Ilé dà yín bọ̀. Ibiṣẹ́ dà yín bọ̀. Àdúgbò pa yín bọ̀. Wọ́n ò kógun jà yín. Níṣẹ́ tiẹ̀. Òun ṣe tiẹ̀. Ọlọ́run bá ní tí wọ́n lé jáde nínú ilé yìí. À ń tàbàrù wà tó kó sì tú ilẹ̀. Tabaru yọba ní kọ̀ọ̀mù bí ẹ má ṣe dáadáa tí wọ́n tabaru yẹn àwọn àfa àwọ̀bẹ̀ kò kọ̀ lálà ibi tí wọ́n fẹ́ ká ṣe dáadáa tí wọ́n déhùn ọ̀fẹ́. Ibi wọ́n fẹ́ ká ṣe dáadáa tí wọ́n dé ọ̀fẹ́ kọ̀ lálà. Ẹ̀sùnkú
وأقسطوا إليهم ẹ ti ṣe wàtàtíyà ẹ ṣe dọ́gbadọ́gba. ẹ ṣe dọ́gbadọ́gba pẹ̀lú wọn. إن الله يحب المقسطين. ọlọ́run mo láìkí gbogbo ẹni tó bá jáde pé ìṣe déédéé náà rọ̀. ọlọ́run bá ní mo fẹ́ràn gbogbo ẹni tó máa ṣe déédéé ní ọ̀rọ̀. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في ọlọ́run náà wọ́n ti wọ́n ní الدين ẹ má bá ṣe nu wọn àwọn tí wọ́n ń bá yín jà tí mo jẹ́ ìdúkú àlàáfíà tí wọ́n kó mu jà yìí. àwọn tó yẹ má bàa sẹ́nu wọn àwọn tó ń bá yín jà. tí wọ́n lè yí jáde nu lé yín. wọ́n lè yín jáde nù lẹ́yìn. wọ́n lè má sọ̀sì máa. wọ́n yìí tún dúró lé ní pé àníṣe àgbè yín jáde náà ni wọ́n ti kọ́ kí nígbà nígbà ẹ̀ kó lu ẹ̀ fún wa ní. ẹ kó nu fún wa ni ẹ kó nu lé fún wa ni ẹ jáde kúrò ládùúgbò fún wa ni. والله وما يتولهم فأولئك هم الظالمون. wàsàtíyà ọlọ́run ti fà lálẹ́. ǹjẹ́ ọlọ́run bá ti fi àlálẹ̀. nígbà tó rọ ọlọ́run rú. kí ló ń gbà ní ọ̀rọ̀ ọlọ́run bá rú. ọlọ́run fi dèfì ẹni tí jẹ́ kébìrì ló ti já mà. ẹni tí ń jẹ́ kébìrì ọlọ́run ti já mà. ẹni tí jẹ́ mùsùlùmí ó ti já mà. ẹni tí ń jẹ́ mùsùlùmí ó ti já mà. ẹni tí jẹ́ mọ̀nàfìkì ó ti já mà. ẹni tí ń jẹ́ mùnàfíkì ó ti já mà. àti máa gbèrò yìí ìfèrílẹ̀ àwọn mùsùlùmí lérí. a ti máa wá gbẹ́rọ yìí kébìrì láwọn mùmíní lórí. ọ̀gbẹ́lẹ̀ wọn lé. ọlọ́run bò gbélé wọn lórí. dáàbá wa ní tá a fẹ́ sọ mọ́. bàbá wa nínú ta fẹ́ sọ mọ́. gbogbo tó bá téèyàn bá wa sọ nínú ẹ̀sìn gbogbo tí ẹ bá sọ nọ́ọ̀sì. ní bó ṣe lè wọ́n dáa tó. bó tilẹ̀ kú kọ́ta tó. nínú àbùsí ẹ̀sìn. inú àbòsí ẹ̀sìn. kò ní rí. wọn ò ní rí. ọ̀kan tí ọba tí ọ̀gbọ́yé. ọ̀kan tí àwọn agbóyè wù ní. ìṣẹ̀lẹ̀ náà bá fi sẹ́ràn oníṣọ̀ọ́kúsọ. ẹ̀yọ́ náà bá fi sẹ́ni oníṣàkóso sọ. òsì máa súnmí náà ló jíṣẹ́ àmọ́ ẹ̀rọ bá fi sẹ́ràn bá ń gáàdì ní kí wọ́n bá ń gáàdì ẹ̀. ẹ̀yọ́ náà bá ń bẹ́ẹ̀ díẹ̀. wọ́n lọ gbọ́ tó wíyé. wọ́n lọ gbọ́n tó wíyé. wọ́n á dá fọ́tẹ̀ bá ṣe dàbí wọ́n wàá gbé àkọ́kọ́ nǹkan kan lọ́rọ̀ yìí tẹ̀ sọ ìtumọ̀ rẹ̀ òye. ìkankan náà rọ̀ yìí sáà sọ ìtumọ̀ rẹ̀ òye. bá ní nǹkan báyìí ló ń wí. lọ́wọ́ ní kaba yìí lòún wí. ẹ dàbò àgbọ̀ yìí fa. àgbọ̀ ayé fa. tó fi gbọ́ ibi tèmi náà. kò ní àwọn tó ní gbọ́ ibi tèmi náà. ẹ bá ṣàtúnṣe rẹ̀. ọkàn tiẹ̀ náà bá fẹ́. bí ọkàn tiẹ̀ náà bá fẹ́. ọba wa ń bẹ̀ fún. gbígbéraga ọ̀gbọ́n ń bẹ̀ fún. inú ẹ̀sìn. inú ẹ̀sìn. wọ́n bí àwọn àyímọ̀ wọ́n bí àwọn àyímọ̀ léèrè ọ̀rọ̀. wọ́n láwọn ọ̀ma. odidi àgbàfẹ́sì. ó ní ìdí àgbà bẹ́ẹ̀sì. ó lóun ọ̀ma ń gba wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. nínú àwọn mọ́mú amẹ́rin mọ́mú Málíkì. ìmáàmù Málíkì. wọ́n bí léèrè ọ̀rọ̀. wọ́n bí léèrè ọ̀rọ̀. ọ̀mọ́. ó lóun ọ̀ma. àlékù ti fẹ́ kéèyàn kó ọ̀mọ́. ìjìnlẹ̀ ẹ̀kú ti bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ mọ̀ kẹ́rẹ́. wọ́n bí lọ́kàn yìí. وجبلنا بتسع وتسعين سؤالا. ìbéèrè ọ̀dẹ́ ni wọ́n bí 99 lọ́wọ́ pé láàmì ìmá ẹyọ̀kan. kíni àlékù ti bẹ́ẹ̀ bí kò lọ́ọ̀ mọ́. kíni àléébù ti bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ mọ̀ kẹ́rẹ́ yìí. tó fi máa wí ikú yìí. tó fi mọ wá wí ikú yìí. kíni àlékù ti bẹ́ẹ̀ bí tó ọba rọ́ǹgì. kíni àléébù ti bẹ́ẹ̀ bí bàbá rọ́ọ̀sì. sọ fáyé bí mo ṣe mistake. wọ́n sọ fún yín pé mo ṣe mistake. mo ti ìdájọ́ yìí dá. mo sì ìdájọ́ yìí dá. Allah. mo ṣe mistake ẹ̀jẹ̀ méjì. ẹ̀fọ́ ní tìdí o. pé àwọn tó ń darí ohun tí wọ́n bá sọnù wọ́n lọ́wọ́ bí. àwọn bá ń darí ohun tí wọ́n bá sọnù wọ́n lọ́wọ́ bí. mo ṣe mistake o. mo ṣe mistake. ìdájọ́ tí wọ́n dá yìí dá. mo sì ìdájọ́ tí mo dá yìí dá. bó ṣe rí nì. kò sí aburú bẹ́ẹ̀. yìí wò ju wa lẹ́sìn. ọ̀wá ní ká máa fi bí personality èèyàn wo ní ti di ìbínú ẹ̀mí ìbínú ọkàn. ìjọba ló àdé ẹ̀kọ́ yẹn ká mọ bíbí ìwọ níbi nínú ọkàn. ọ̀kan ọlọ́àbùjẹ́ wà rámánu. ọ̀rọ̀ ẹ̀ka ọlọ́gùnjọ́ ọ̀nà mọ́nu. ìbímọ láyé rẹ̀. kò rí ìmímọ́ láyé. tí a bá ní yóò dé yẹn yóò dé yẹn. bàbá ní yóò dé yẹn yóò dé yẹn. tí wọ́n wí fún ọ̀run. tó ń tó wí fún ẹnu ní. Allah. Allah. wọn lágbọ́yé àwọn èèyàn wọn lágbọ́yé. àwọn èèyàn lẹ́gbọ̀ọ́ yẹ́ sí. ìsìlẹ̀ mo ti gbọ́ pé tí ọ̀rẹ́ sí bá dé àwa pọ̀. bí ọ̀rẹ́ tí bá dà á pọ̀. málítì ju gbogbo nǹkan lọ náà. Mali ti jo gbogbo kálá o. Ó ju gbogbo kálá o. fẹ́ máléjì àwọn ẹ̀dọ́ ọlọ́run. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ti máléjì àwọn ẹ̀dọ́ ọlọ́run. ẹ mọ̀ bẹ́ẹ̀ ti máléjì àwọn ẹ̀dọ́ ọlọ́run. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ti máléjì àwọn ẹ̀dọ́ ọlọ́run. ní káfẹ́ẹ̀sì dá nǹkan rú. Ọlọ́run ní káfí ẹ̀sìn dá nǹkan rú. káfẹ́ẹ̀sì tún nǹkan sí. Ó ní káfí ẹ̀sìn tún nǹkan sí ẹni. bájú àbíwájú. Bí ẹjọ́ àbíwájú. tó bá gbé sí ohun lọ́wọ́ tí ń kọ́. Tó bá gbé sí ohun lọ́wọ́ tí ń kọ́. tó jẹ́ mùsùlùmí. Tọ́jà Mùsùlùmí. ìyẹ́ wa kú. Ìyẹ́ wa kú. kí lọ́ta bolú sẹ̀rí àbíkẹ́kì. Kó lọ́wọ́ takò wá nù sẹ́rí àgbékámọ́ kì í. ẹ̀sìn táàsì àfún. Kẹ́ẹ̀tì táàsì àfún. táàsì òsínú ẹ̀sìn náà. Tàbí sáyé òsínú ẹ̀sìn mọ́ ni. táàsì àwa tání àwa. Táàsì àwa táàsì àwa. ẹni títí ẹ bá bá. Ẹni títì ẹ bá bá. táàsì wa kọ́ wa ni pé ẹ lọ pẹ̀tù sí i lọ́kàn. Ẹni tí ẹ̀sìn wá
lọ́kọ̀ níbẹ̀ lọ́kọ̀ tuntun lọ́kọ̀ ẹ̀ ọlọ́mọ onídìyà ọlọ́mọkẹ́yà kọ́tò òkú ẹnìbọ̀gá ọ̀nà ọlọ́mọba májèlú wájú lò àbí gbogbo ẹni tẹ́jọ́ mọ̀ ya bàbá tó kù ọlọ́mọba mójútó wọn ẹ̀rọ tó di ọlọ́run.